ẹ tún kú dédé àsìkò ní gbogbo tọwọ́jà ìkànnì amóhùnmáwòrán Dígí Naija TV ṣe bẹ́ẹ̀ tó dé ní gbogbo tẹ́tí láǹfààní àti mọ gbọ́ wa àti mọ wò wá ẹ̀yin tèmi ẹ̀ tún súnmọ́ mi níbi kẹwàá gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́ lórí gudugudu méje ohun jàjà mẹ́fà tí kábíyèsí Ọ̀jájá second ti Ilé-Ifẹ̀ tí wọ́n ṣe lórí sinimá àgbéléwò tí gbajúgbajà òṣèré ilẹ̀ wa ní Múyìwá Adémọ́lá ṣẹ̀ṣẹ̀ gbé jáde tó pé àkọlé rẹ̀ ní Oríire Bass nítorí tí a ò bá gbàgbé pé ó ti gbé sinimá àgbéléwò ọ̀hún jáde tẹ́lẹ̀ rí ó ní nǹkan bíi 20 ọdún sẹ́yìn lẹ́yìn tó sì ṣẹ̀ṣẹ̀ ṣe àtúngbéjáde rẹ̀ báyìí pẹ̀lú àrà ọ̀tun ẹ bá mi wá nǹkan fìdílé tàbí kẹ́ fìdílé nǹkan kẹ́ jẹ́ ká jọ gbọ́ àlàyé ọ̀rọ̀ lẹ́kùnrẹ́rẹ́. Ṣe àlàyé ìrànlọ́wọ́ àti àtìlẹ́yìn tí kábíyèsí ṣe lórí sinimá àgbéléwò ọ̀hún níbi ìfọ̀rọ̀wérọ̀ kan tó wáyé pẹ̀lú àgbà olùgbóhùnsáfẹ́fẹ́ Nìkọ́lá Olóòtú ní ibo ti jẹ́ kó di mímọ̀ pé kábíyèsí ní gbogbo ọ̀nà tí àwọn bá lè gbà láti fọn rere sinimá ọ̀hún nítorí àwọn rí gẹ́gẹ́ bí ògo Yorùbá tí ìgbésẹ̀ náà sì bẹ̀rẹ̀ lóní pẹ̀rẹ̀ bí wọ́n ti ṣe gbé lọ sí orílẹ̀-èdè Brazil. Bákan náà Professor Wọlé Ṣóyínká náà wà ní ìkàlẹ̀ láti wo sinimá ọ̀hún tí gbogbo àwọn ọmọ Yorùbá tó wà ní orílẹ̀-èdè Brazil náà yóò sì jáde wá sinimá láti wá wo sinimá àgbéléwò Oríire Bass nítorí gbogbo ọmọ Yorùbá náà ló gbàgbọ́ nínú orí wọn gẹ́gẹ́ bí Ọlọ́run àgbéká tí sinimá ọ̀hún sì sọ nípa oore. Ó sì ṣe àlàyé bó ti ṣe jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré tí kò kópa nínú sinimá orí ti àkọ́kọ́ ló ṣe bẹ́ẹ̀ ló kópa nínú Oríire Bass nítorí ó jẹ́ kó di mímọ̀ pé yóò rí bẹ́ẹ̀ nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn òṣèré kan náà ṣe bẹ́ẹ̀ náà ti lọ bí àgbáre tán ti lọ sinmi. Bákan náà ló fi léde pé ògbóǹtarìgì òṣèré Ibrahim Chatta àti òun náà nìkan ni òṣèré tó kópa nínú orí alákọ̀ọ́kọ́ yìí ó tó sì ṣe bẹ́ẹ̀ tó tún kópa nínú ẹlẹ́ẹ̀kejì yìí. Bákan náà ó tẹ̀síwájú bó ti ṣe jẹ́ kó di mímọ̀ pé sinimá ọ̀hún ti jẹ́ àkọ́kọ́ tó pa owó tó pọ̀ jù tó sì tún jẹ́ wípé ìtọ́wò lásán ni ò nítorí ọ̀pọ̀lọpọ̀ àwọn olólùfẹ́ àti afẹ́nifẹ́re òun ni wọ́n pe òun pé kí òun tún sinimá àgbéléwò ọ̀hún jáde nítorí àwọn ọmọ wọn tó sì jẹ́ wípé gbogbo wọn ni ó sì túyàyà lọ sí sinimá láti lọ wo sinimá ọ̀hún. Ó tẹ̀síwájú bó ṣe ṣe àlàyé ìdojúkọ àti àwọn ìbápàdé lójúnà àti gbé sinimá ọ̀hún jáde. Ó jẹ́ kó di mímọ̀ pé nígbà tó dé ìkórìtà kan owó tán bẹ́ẹ̀ ni ọ̀pọ̀lọpọ̀ ìjákulẹ̀ wá látọ̀dọ̀ àwọn tó ti ṣe ìlérí pé a ó dúró tì ọ́ ṣùgbọ́n ọpẹ́ ni fún Ọlọ́run ó ṣe àṣeyọrí sinimá àgbéléwò náà tó sì rọ gbogbo àwọn ènìyàn láti túyàyà lọ sí sinimá láti lọ wo àgbéléwò ọ̀hún nítorí ọ̀nà tí wọ́n lè gbà rí òbítíbitì mílíọ̀nù tí wọ́n ná lórí sinimá ọ̀hún náà ni kí àwọn ènìyàn jáde láti lọ wo sinimá ọ̀hún. Bákan náà ó ṣe àlàyé pé ó ti pé 50 ọdún gbáko báyìí tí òun ti wà ní ìlú Ìbàdàn bó tilẹ̀ jẹ́ pé láti Abẹ́òkúta ni òun ti wá. Ó sì tún fi èsì sí ìbéèrè wípé kí ni ìdí tí àwọn òṣèré onítíátà fi kúndùn láti máa palẹ̀ gbogbo ìyàwó àti ọmọ kúrò lórílẹ̀‐èdè Nàìjíríà lọ sí òkè òkun. Ó jẹ́ kó di mímọ̀ pé wọ́n lọ síbẹ̀ láti lọ tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wọn ni ó tí Bàbá Kọ́lá Olóòtú náà sì kíkú oríire ìwé ìgbélù tuntun tí òkè òkun tó ṣẹ̀ṣẹ̀ gbà. Ó parí ọ̀rọ̀ rẹ̀ bó ti ṣe àlàyé nípa ọjọ́ mánigbàgbé fún Múyìwá Adémọ́lá tó sì ṣe àlàyé pé ọjọ́ tí bàbá òun jáde láyé ó ní orí iṣẹ́ ni òun wà lọ́dún náà lọ́hùn tó sì jẹ́ wípé iṣẹ́ náà kò ṣe dá dúró ṣùgbọ́n bàbá tó tọ́ òun dàgbà ló jáde láyé yìí. Ó ní òun ní láti gbé wọn lọ sí ilé ìgbókùpamọ́ tí òun sì padà sí ẹnu iṣẹ́ òun ṣùgbọ́n ìbànújẹ́ ọkàn ló jẹ́ fún òun tóun bá ti rántí pé bàbá mi máa wà nínú yìnyín. Bákan náà ó tẹ̀síwájú ó ní ọjọ́ tí inú òun dùn jùlọ ní ìgbà tí òun fẹ́ lọ gba àmì ẹ̀yẹ lórí sinimá àgbéléwò orí alákọ̀ọ́kọ́. tó òun náà lè ṣe bẹ́ẹ̀ lẹ ti gbọ́ lẹ́kùnrẹ́rẹ́ torí ànímọ́ rẹ̀ jù báyìí lọ. Ìkànnì Dígí Naija TV àwa nìsín ní tòótọ́ ẹ ṣe fún wò àti gbígbọ́ tí ẹ̀ ń gbọ́ wa. àwọn ọmọ bá yín pàdé nígbà mi lọ́jọ́ mi lórí ìkànnì kan náà àǹdágbére báyìí fún yín pé ó dàbọ̀.